Aláròyé máa wí o. Nítorí kò tètè rí owó ìtúsílẹ̀ san, àwọn agbébọn pa pásítọ̀ yìí làbújá. Òjíṣẹ́ Ọlọ́run kan tó fi ìlú Àbújá ṣe ibùgbé, pásítọ̀ Okon làwọn afẹ̀míṣòfò ti pàdánù lẹ́yìn ọjọ́ mẹ́ta péré tí wọ́n jí gbé lọ. Bíṣọ́ọ̀bù Peter Taye Yakubu tó jẹ́ ọ̀gá pásítọ̀ Okon tẹ́lẹ̀ ló fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ nínú ọ̀rọ̀ ìbánikẹ́dùn tó sọ lórí ikú pásítọ̀ ọ̀hún. Ìránṣẹ́ Ọlọ́run yìí sọ wípé òpin ọ̀sẹ̀ tó kọjá ni wọ́n jí pásítọ̀ Okon gbé táwọn ọ̀daràn ọ̀hún sì gbẹ̀mí rẹ̀ kílẹ̀ ọjọ́ Ajé Monday ọ̀sẹ̀ yìí ó tó mọ́. Bíṣọ́ọ̀bù Yakubu ní bí wọ́n ṣe jí pásítọ̀ yìí gbé làwọn agbébọn ọ̀hún ti ń béèrè owó ìtúsílẹ̀ lọ́wọ́ àwọn ẹbí rẹ̀. Ìránṣẹ́ Ọlọ́run yìí ní òun kò lè ṣàpèjúwe bí inú òun ṣe bàjẹ́ tó nígbà tí òun gbọ́ ìròyìn lójijì pé wọ́n ti fi ìbínú pa Okon nítorí pé àwọn ẹbí rẹ̀ kò tètè rówó tí wọ́n ń béèrè fún san lẹ́yìn ọjọ́ mẹ́ta tí wọ́n jí gbé. Ó ní ọ̀kan nínú àwọn aṣọ́nà ṣọ́ọ̀ṣì òun ní Okon tẹ́lẹ̀, kódà òun ni olórí wọn fún ọ̀pọ̀lọpọ̀ ọdún tó fi wà lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ òun. Ó ní lẹ́yìn ọ̀rẹyìn lọkùnrin náà wá bá òun láti gba àyè pé òun fẹ́ tẹ̀síwájú láti lọ dá ṣọ́ọ̀ṣì tòun náà sílẹ̀ ní ìbámu pẹ̀lú ohùn Olúwa tí òun gbọ́. Bíṣọ́ọ̀bù yìí ní láìpẹ́ yìí ló sì wá fìwé pe òun sí ṣọ́ọ̀ṣì rẹ̀ táwọn méjèèjì sì jọ fi àkókò àbẹ̀wò náà sí oṣù kẹsàn-án ọdún 2026 yìí. Ó ní kàyéfì níṣẹ̀lẹ̀ náà sì ń jọ lójú òun nítorí kò yé òun rárá bí wọ́n ṣe lè ṣekú pa á bẹ́ẹ̀ láàrin ọjọ́ mẹ́ta péré tí wọ́n jí gbé. Ó ní ohun tó ṣeni láàánú jùlọ lórí ikú pásítọ̀ yìí ni ti ìyàwó rẹ̀ tó sì ń fún ọmọ lọ́mú lọ́wọ́ tó fi fàyè sílẹ̀ lọ. Olúṣèyẹ Ìyíáde ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròye Online TV.